àwọn onímọ̀ wá já mọ̀ pé kódà àròyé tá a ṣe ń pa àkọ́kọ́ yẹn bídíà hakikiya ó kéré gẹ́gẹ́ bí mo ti yí fún yín pé ọ̀pọ̀lọpọ̀ 99.9% mùsùlùmí ni ó rí i pé àìṣèrò eléyìí nínú ìsìlámù bọ̀tí bí tẹ́wú wá jù gan-an òun ni bídíà ìdọ̀fíyà yìí òun ló jẹ́ káwọn àfọ́ wa tẹ̀síwájú láti fún wa ní ń tá a lè pè ní àwọn bọ̀wá bítù àwọn tí ó pé ní a lè mọ̀ tá a fi tètè mọ̀ identify pé kíní yìí bẹ̀rẹ̀ ló kọ ẹ̀sìn àmẹ́rin tẹ́ ti lẹ̀ mọ̀ yìí ó ti kú ní ta nẹ́bí gbé wá ó ti dáadáa lẹ̀ ẹ̀sìn wọ́n wá fún wa ní ìlànà bíi 5 kan táwa náà lè kọ kalẹ̀ tíyàn náà mọ̀ fi wọn ra rẹ̀ pé ṣé kíní yóò ti tayọ bá nẹ́bí ti mú wa sallallahu alayhi wa sallam àkọ́kọ́ ń bẹ́ẹ̀ òun ni at-tawqit gbogbo bàdà tọ́lọ̀ ń fi rán nẹ́bùwa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó wu Ọlọ́run kó sọ fún wa pé ìyàgò báyìí mo fẹ́ kẹ́ máa ṣe ọ̀ràn nẹ́bì ṣe mi rẹ̀ ó sì jíṣẹ́ òun ló fi gbọ́dọ̀ ṣe ìkọ́mọ̀ sọ̀látù dúhúrì láago mélòó láago 11 kọjá díẹ̀ tá a wà yìí bẹ́ẹ̀ bá ń kí dúhúrì nísìnyí ṣé àgbàláyè àpèntí ń ṣe dá ebi irun lọ́fẹ́ kí kò sí ní kí ju rákà 4 náà lọ o kódà yóò máa sọ pé 4 náà ní kí ń sì dàníyàn ń sì ké fatia ń ké súra ń sì kọjú sí kébìlà gbogbo ń ti ń ṣe yìí bá nàbì ti mú wá nù sallallahu alaihi wasallam àmọ́ ń jọ tí èèyàn bá ti ṣàìtẹ̀lé àsìkò tá nàbì sallallahu alaihi wasallam mo fi jíṣẹ́ pé tọ́ irú bàdà yìí o ìgbà tọ́lọ̀ ń fẹ́ kẹ́ ẹ ṣe ni ìbádà òun ti kú ní ta nẹ́bí gbé wá ó ti di gíní ó ti dáadáa lẹ̀ ẹ̀sìn àbẹ́ ìtọ́tí ẹ̀ wá burú jù báwọn lọ àwọn ìbádà kan wá ń bẹ ó wu Ọlọ́run fún rẹ̀ onígbọ̀ ọba wù wá ní ká máa ṣe òun ò fi kò fa àsìkò sí kò fi àsìkò sí báwọn kan bá wá dìde tí wọ́n wá ní bẹ́ẹ̀ ọba ṣerú nǹkan báyìí o àsìkò báyìí ni a máa ṣe inú tó kọ́mọ̀ jù ń bí eléyìí lọ́rọ̀ àdúrà ẹnìkan bá wá dìde nísìnyí tó wá ní àdúrà yìí bẹ́ẹ̀ ọba ṣe o ìjọ àlàrúbá ni bí aago méjì bá lù nkankan sẹ́rí gbogbo ìmọ̀ introduce ntọ́lọ́hún o introduce tí ọ̀ràn ànábì yìí sallallahu alayhi wa sallam òun là lẹ̀mọ́ tí ó padà mú iṣẹ́ òun kọ́dà bọ́ jẹ́sẹ́ dáadáa tẹ́lẹ̀ yọ wà mú kú níṣẹ́ dáadáa yọ sọ di iṣẹ́ bídíà àdáadáa lẹ́sìn ní ti torí pé mẹ́jà àgbàgbé ń tà fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Muhammadun rasul tá ń dá sí kò tí wọ́n ń dá fún wa àwọn tá ń dá fún ọ ọlọ́run ló wọ́n fún ọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ànábì sí ọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam nítorí ó di bídíà nù ẹ̀kẹ́jì ààyè al-makan mo ti wílẹ̀ kan yẹn náà ọlọ́run lè pé a ṣe ń tọ́ bá wù ú àwọn òsì lè máa wá béèrè pé ìṣètò ní a ṣe báyìí àwọn àbádà kan bẹ tọ́lọ́run sọ fẹ́mi rẹ pé bọ́ọ̀bà ṣerú bádà báyìí àfi kó o débi báyìí bọ́ọ̀bà ṣerú ẹ̀sìn báyìí àfi kó o dé ààyè báyìí lápèjúwe nísìnyí bẹ́ẹ̀ ọba ṣe hajj àfi kó débo àfi kó dé Maka kò síbòmíì tí wọ́n ti ń ṣe hajj láyé àfi kẹ́yìn ó dé Maka ọwọ́ awu ọlọ́run àwọn àbáàdà míì wá ń bẹ kọfà àyè sí gbogbo bí tẹ́ ẹ bá wà ẹ lè máa ṣerú bàdà bẹ́ẹ̀ irú èyí tí mo mú alẹ́ kan ara àpẹẹrẹ tó súnmọ́ bẹ̀ náà lọ́rọ̀ àdúrà àtàwílẹ̀ kan kò síbi ọlọ́run ti restrict wa pé bọ́ọ̀bá ṣàdúrà o àfi kó o dé ibi báyìí sẹ́ríjọ́ táwọn èèyàn bá ti ní ẹ̀rí àdúrà tá a ṣe lọ́sẹ̀ tí ń bọ̀ yìí ìdí là á pàdé o ní ìdí ní ẹja ti pàdé tí èyí ṣe pé a ní nǹkan kan ṣe ní ìdí
àwa pàdé ara wa ń bẹ àwa ń ṣàdúà èyí wọn ọ̀tọ̀ àmọ́ ká so àdúà pọ̀ mọ́ pé àyè báyìí la gbọ́dọ̀ ti ṣerú àdúà báyìí tá a sì rẹ́rìí inú al-Qur'an al-Karim tá a rí inú sunna anabuwa Muhammad sallallahu alaihi wa sallam sẹ́rí introduce àyè sí ntọ́lọ́wọ́ introduce àyè sí ni lọ́sọ̀ọ́ di kíni lọ́sọ̀ọ́ di bid'atun idafiyya bid'atun idafiyya. ẹlẹ́kẹta al-adad olúwa àwọn ìran ìbáàdà kan bẹ tó sọ fún wa pé iye báyìí mo fẹ́ ó sì gbọ́dọ̀ jẹ́ ó lé ó gbọ́dọ̀ jẹ́ kí ó di bí irú òrùn tá a má pèjú rẹ̀ wáyé náà nísìn bí irú àwọn àdúrà kan tá a nẹ́bi ní ẹsẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sallallahu alaihi wasallam irú àdìkárù ẹ̀yìn irun ẹsẹ̀ ní 33 times subhanallah ẹsẹ̀ alhamdulillah ní 33 times ẹsẹ̀ Allahu akbar ní 33 times ó wu ọlọ́run lọ́ fi òǹkà sáwọn àdúrà kan àwọn ìbádà míì wá ń bẹ tọ́lọ́run fi ilẹ̀ pé bọ́ bá ti lágbára mọ́mọ́ sí kéèyàn wá dìde lónìí láìsí pọ́rẹ́ rí kan inú alukurani àbínú àdìtà anabu muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n máa jẹ́ kí muhammadun rasulullah gbà anabi ló jíṣẹ́ fún mi o kọ́ wa ní ẹ̀rí kínní yìí iye òǹkà tá a fẹ́ ṣe ní a fẹ́ ṣe la ilaha illallah 1 million kọ́lẹ̀ lómi wọ́n tún máa wá pín kí lórí whatsapp pé gbogbo ọwọ́ tó bá tẹ̀ lọ́wọ́ o ṣe 50 torí pé a fẹ́ ṣe la ilaha illallah 1 million akàn rẹ̀rìn ní tó bá ń tà ń ṣeun jẹ́ náà nù ní ti torí pé ta ń jíṣẹ́ fún wa pé 1 million lọ́lọ́ nídìí kò nídìí 1.1 kò nídìí 900,000 níbo ló ti mọ̀ ọ́ àpèjúwe mi kún mọ́ náfìlà òru òní kọ̀sẹ́ni ó ní náfìlà ọ̀dà lóru ànábì ní sọ̀láàtù layli mathna mathna bọ́bá sá ti fẹ́ kírun lóru o máa kíraka méjì ọ̀sálámà bọ́bá kíraka méjì ọ̀sálámà ànábì sọ̀sọ́lọ̀m kí ló wá fi parí rẹ̀ pé fa in khashita al-fajra bọ́ọ̀bá wa ń bẹ̀rù pé ibi tí ń bá lọ yá al-fajri ọmọ wọlé bá mi fa awtir bi wahida ọwọ́ kíwìtìrì òfin kásẹ̀ rẹ̀ ńlẹ̀ níta nàbí tó jíṣẹ́ fẹ́mi rẹ̀ nù sallallahu alaihi wasallam ẹ̀ríjọ́ téèyàn bá ti wá ní òru alákọ̀ọ́kọ́ rákà mẹ́jọ òru ẹlẹ́ẹ̀kejì rákà méjìlá sálámà mẹ́fà kúlú aláwọ̀ mẹ́ta bọ̀rọ̀bìlì fálákì méjì ntọ́sọ́ di àdáda lẹ́sìn òjò báwọn náà lọ torí pé kò sí bí a ti lè pé anabi ní a ṣe báyìí sallallahu alayhi wa sallam ẹ̀dàkùn sáńdé torí bí tí ọ̀rọ̀ wà gan lọ́rọ̀ àwọn bid'atun idafiyya àwọn tó ṣe pé nípìnlẹ̀ rẹ̀ lóòótọ́ dáa àmọ́ kí la lẹ̀ mọ́ kí la so mọ́ tọ́wọ́ mú kú lójú ọ̀nà bá anabi ti mú wa sallallahu alayhi wa sallam tọ́wọ́ sọ dáadáa lẹ̀ ẹ̀sìn ara tí ma sọ ọ́ dì bẹ́ẹ̀ òun ló ń kà òun ní òǹkà. ẹlẹ́ẹ̀kẹrin alhai'a bí yẹn bá ṣe àwọn ìbáàdà kan fúnra ọlọ́run ló ní bó ti wù mí nù báyìí ni ó múra báyìí ni ó wẹ̀wù irú báyìí ni mo ti fẹ́ rí ọbọ̀ bá fẹ́ ṣe irú ìbáàdà báyìí nínú àpèjúwe tó hàn jù ń bi yíwọn lọ́rọ̀ hajj tí mo wí lẹ́ẹ̀kan náà bí yẹn bá ṣe tọ̀wáfù nísìnyí kò gbọ́dọ̀ gẹ̀fìlà lọ Káàbà kò gbọ́dọ̀ wọ ṣòkòtò kò gbọ́dọ̀ wá gbádá lọ ṣe tọ̀wáfù ní bọ́lọ̀ ti fẹ́ nu nígbà yẹn bá lọ Káàbà tó wá ní kò nídìí ká gbé ara mi gbogbo tọ̀wáfù rẹ̀ bọ́ bá ṣe tọ̀wáfù 1000 times kò ní tún màmá lọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ní òun fẹ́ kọ́ wà báyìí bọ́ bá fẹ́ ṣe irú bàdà báyìí àìfọ́lò òfin ọlọ́run nìna òun lọ́ bàbá rẹ̀ ń jẹ́ nídàkejì ẹ̀wẹ̀ bá ti wílẹ̀ kan nìna ibi tọ́lọ́run ọba ti wá pé àfi dandan kọ́ wọrú ẹ̀wù kan èyí ṣe táwọn introduce ẹ̀wù abẹ́ mọ̀bẹ́ àwọn ẹlòmíín nísìnyí wọ́n láwọn ládùá pàtàkì ẹ̀lákùn bẹ́ẹ̀ bá wá o aṣọ àṣẹ òun ni ẹ̀wọ̀ wá o kí la aṣọ àṣẹ òǹkàlùkù tí wọ́n ń gbé ara mi nínú ilé rẹ̀ Nàìjíríà
pé ẹ̀lákùn àdúrà pàtàkì ni o bẹ́ẹ̀ bá ti ṣe léyìí hun ẹ ti gbé ń tẹ́ ń ṣe kúò nílànà bá nẹ́bì ti mú wá sallallahu alaihi wasallam ó ti di kíní ó ti dáadáa lẹ̀ ẹ̀sìn ó di mélòó ó di mẹ́rin kí là kọ́kọ́ àsìkò ààyè al-adad al-hay'a ẹlẹ́ẹ̀karùn-ún al-jinsu ó wu ọlọ́run ó ní bẹ́ẹ̀ bá sìn mí lọ́nà bí báyìí irú nǹkan báyìí ni ẹ lò irú nǹkan báyìí ni kẹ́ ẹ lò àpèjúwe yìí tó súnmọ́ ń bẹ̀rù ni pé kí là máa fi paléyà oríṣi ẹran mẹ́ta náà ló wọléyà kí ni wọ́n rànkúnmí wọléyà màálù wọléyà àgbò àti ìran rẹ̀ wọ ilé akínìran àgbò yẹn ní àgùntàn mèsòrò ewúrẹ́ gbogbo orú báhùn ojú kan náà ń ṣẹ̀rí àkó wọn sí bẹ́yẹn bá mọ̀ pé òun fẹ́ paléyà àbọ̀ fẹ́ pẹran àkíkọ̀ pé ọlọ́run bú ọlọ́mọ o ọ́ ṣe àkíkọ̀ rẹ̀ mẹ́ta yìí náà ni bẹ́nìkan bá wá ní a níbi táwa lówó dé yìí èlò wọn ń ta irin àbíkẹ́ nìkan ó pé olúọdẹ làwa ń lé wa ẹ lọ gbó kìnìún ní fi kó ọmọ yìí lápèjúwe sákìíkọ̀ ní í ṣe wọn àbí bídíà ní í ṣe àbí nù àpẹẹrẹ tó wà nù tíra táwọn àfáà mú wa ni pé ẹ̀sìn ọlọ́run níbẹ̀ bá lo ẹ̀sìn ẹ fi ṣe jihadu èyàn wá lóun fẹ́ fẹ̀sìn palẹ́ àlọ́lọ́run ní fún ládàá rẹ̀ èyí ò ń bẹ nù tíra táwọn àfáà máa mú wa lápèjúwe pé bẹ́ẹ̀ bá ní ẹ̀sìn nù tọ́ ọlọ́run ròyìn ẹ̀sìn ànábì ròyìn rẹ̀ àmọ́ mo ló ròyìn ẹ̀sìn fil jihadi fi sabilillah wa'iddu lahum mastata'tum min quwwatin wa min ribatil khayl turhibuna bihi aduwallahi wa aduwakum ọlọ́run ròyìn ẹ̀sìn lọ́nà kan bó ti fẹ́nu ẹ̀ríjọ́ tí yẹn bá wá lọ fẹ̀sìn pé àfẹ̀sìn paléyà àwẹ̀ fún pé àwọn tọ́lọ̀ ń béèrè fún léyà ó ti sọ ìmúrin ẹran mi wá pé ẹbẹ́ ẹran lẹ́ran jẹ́ abẹ́lómi náà ti ń sọ̀rọ̀ ránranrun pé tọ́ ọdún léyà ní bọ̀ ayé ìlú lé kọ́nà bọ́já díẹ̀ náà ní agbára rẹ̀ ká bọ́ọ̀ bá ti lágbára àrùn mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ̀ ní kéèyàn ọ̀pá ni kò sẹ́sẹ̀ ń bẹ́ àmọ́ ìmọ̀ wá pé kọ́nà bí yàn lágbára díẹ̀ náà kó fi paléyà a sọ fún un pé bídíànù àdádálẹ̀ kọ́dà bó epo olùmọ̀ ẹ̀sìn ìgbé iléyà lọ fẹ́ fi pa udhiya olúwa ti sọ ń tọ́ fẹ́ ká fi pa udhiya ẹ̀rí àwọn nǹkan márààrún yìí pẹ̀lú àpèjúwe tí mo mú wá ẹ̀yin náà lè máa ronú àwọn àpèjúwe mìíràn ṣẹ́rí yẹn bá ti sọ márààrún yìí ìwọ́gbọ́n ó lè máa géèjì ara rẹ̀ pé n tí mo bẹ̀rẹ̀ yìí o ṣe kò ti rí kó lójú ọ̀nà súnà kó ti máa di bídíà kí ni nǹkan márààrún àsìkò ààyè òǹkà alhaya bó lápẹ́yìn yorùbá ìyẹn ni bọ́lọ̀ ti fi ọ wà bọ́ bá fẹ́ ṣe ìbádà ẹlẹ́ẹ̀karùn òun ni kí lọ́lọ́ ní o mú wá kó fi ṣe ìbádà yìí bàbá ti ṣọ́ márààrún yìí àwọn alfa jazahumullahu khairan wa rahimahum wọ́n láàlè bọ́kùnù gbogbo ran albida'u al-idafiyya àwọn bídíà tó ṣe pé ní yóò jọ ẹ̀sìn nípìlẹ̀ rẹ̀ sí ní kọ́dẹ̀ ẹ̀sìn ni àmọ́ àwọn àlẹ̀mọ́ márààrún yìí yóò rí kó lójú ọ̀nà ẹ̀sìn tànàbí sallallahu alaihi wasallam yóò wà sọ di bídíà kí là ń sọ lọ́wọ́ hal tanqasimu al-bid'a ìjẹ́ bídíà pín àkọ́kọ́ ọ̀nà tí bídíà fi pín ọ̀nà kejì nínú yẹ́ẹ̀sì nínú naam bídíà pín òun ni àwọn onímọ̀ àti Imamu Shatibi àtàwọn tí ń bẹ láyé lónìí àtàwọn tó wá qabla al-Imam Shatibi wọ́n gbà pé bídíà pín sí mukaffira wa mufassiqa al-bid'atul mukaffira wal-bid'atul mufassiqa ìran bídíà kan bẹ
yọ́yọ́ yàn bí jìgá yọ́yọ́ yàn kó nu ìsìláàmù ọlọ́nkọ́ sọ èmì rẹ̀ ń bẹ̀ o ǹjẹ́ ọ̀rọ̀ bídí alẹ́dẹ́bẹ̀ o tí ó yọ́ yàn mukaffiratun yọ́ sọ olúwa rẹ̀ di bí abọ́gibọ̀ pẹ̀ yọ́ sọ di kèfèrí kọ́lọ́nkọ́ sọ èmì rẹ̀ ń bẹ̀. àmọ́ àwọn ará bídí àkànbẹ̀ mufassiqa ẹni tí ń bá ń ṣe yóò dipò kí àmọ́ huwa mùsùlùmí ni gbogbo dájọ́ tàà fún mùsùlùmí láyé àti tí ó bá sí láyé mọ́ gbogbo ẹ̀ láàfún àmẹ́nu kó ṣe bídíà huwa fásikùn pòkí ni bọ́lọ́wọ́n ó ti jẹ gbogbo ran pòkí yá bẹ́ẹ̀ lòun náà jí àbọ́lọ́wọ́n ọba foríjìn eléyìí láti jọun àti Sheikhul Islam Ibn Taymiyyah ni àti Ibn al-Qayyim ni àti Imam Shatibi ni àti gbogbo àwọn àfáàwà tó lọ láìpẹ́ yìí bàbá Bombazi ni bàbá Albani ni bàbá Ibn Uthaymeen ni kò sọ̀rọ̀ ẹnìkan tó yàtọ̀ fẹ́lẹ̀ yìí wípé ìran bídíà kan bẹ tí ó gbé yẹn kó nú ẹ̀sìn o àmọ́ kìí ṣe gbogbo ìran bídíà ní gbé yẹn kó nú ẹ̀sìn kódà inú àwọn àfáà tí wọ́n wí Sheikh Rabi' al-Madkhali hafidhahullahu ta'ala torí nù táwọn ẹlòmíì tí wọ́n lè kókó ń pọ̀ ọ̀rọ̀ bídíà ọmọ fi sẹ̀rí nírọ̀rọ̀ àwọn bàbá Rabi' má pèjúwe kan wá tó bá àwùjọ tiwa yìí mú Nàìjíríà bàbá Rabi' hafidhahullah wọ́n lára bídíà tí ó sọ ọ̀yàn di kèfèrí àmọ́ bídíà ni o àwọ̀ ọ̀pọ̀ bídíà kan léwé o gbogbo bídíà à ń padà bọ̀ wá bẹ̀ kullu bid'atin dalalah kò sí ọ̀nà kò sórí rẹ̀ nù bídíà àmọ́ ká má gbọ́rọ̀ bídíà kọjá bí ọlọ́run àtànẹ́bí gbé ká sallallahu alayhi wa sallam. qala Sheikh Rabi' hafidhahullah nínú rẹ̀ bídíà minal bid'a al-mufassiqa as-subha minal bid'a al-mufassiqa as-subha wọ́n nínú rẹ̀ bídíà tó ṣe pé ní ìsọ̀ yẹn dípò kí kọ̀sọ̀ yẹn dí kèfèrí òun ní tẹ̀sùbá téèyàn máa fa tẹ̀sùbá ẹ̀dàkùn ẹja gbọ́ torípa nẹ́bí ọ̀fà tẹ̀sùbá rí sallallahu alaihi wasallam Abubakiri ò ní tẹ̀sùbá ẹ lọ ṣe rìsáàkì kí ni history tẹ̀sùbá ọ̀dọ̀ àwọn tí èsè mùsùlùmí tẹ̀sùbá àti bẹ̀rẹ̀ o minal hinduk àwọn hindus nílẹ̀ India látọ̀dọ̀ wọn ọdọ́dọ̀ àwọn nasọ́ra àwọn christians àwọn catholic ń lo tẹ̀sùbá dòní o ìwọ́n tó sọ tẹ̀sùbá di nǹkan mẹ́nu ẹ̀sìn pé sórí kìíní yìí bàbá ti mú lọ́wọ́ báyìí ibi wọ́n ti gbé wá nù o dòní àwọn catholic nù nasọ́ra wọn ní tẹ̀sùbá o Ànábì ò ní o sallallahu alaihi wasallam Abubakar ò ní tẹ̀sùbá o Umaru ò ní o Uthman ò ní o Aliyu bin Abi Talib radiyallahu anhum wallahi alazim kò sọ́kan tó ní tẹ̀sùbá nù wọn kí n wàhálà tàwa gbàgbàgbàgbà táàrí gbà lọ́wọ́ ara wa dì sí àmọ́ o nínú tí bẹ́yàn bá ṣe tó ṣe bídíà àmẹ́yìn wọ̀ wá pé ká sọ di kèfèrí kọ́dà qalahu Sheikh Rabi' al-Madkhali hafidhahullahu ta'ala pé inú àwọn ìran bídíà tí ó sọ ní di kèfèrí òun ní bẹ́yàn bá ń fún torí pé ìtumọ̀ tí tẹ̀sùbá fífà fi di bídíà kí ni túnmẹ̀ òun ni pé Muhammadun Rasulullah Ànábì ló jíṣẹ́ Ọlọ́run tó rán sí wa inú iṣẹ́ tó sì jíṣẹ́ fẹ́mi rẹ̀ kò jẹ́ ti tẹ̀sùbá Ànábì ò jíṣẹ́ tẹ̀sùbá fún wa sallallahu alayhi wa sallam àmọ́ àmáyìn wá lápèjúwe nínú àpèjúwe bídíà tó lè yọ ọ̀yàn kó nú ẹ̀sìn òun ni bid'atul quburiyyin bid'atul quburiyyin gbogbo ẹni tí nǹkan dé pé ẹ lọ bá àgbàlagbà lẹ́ǹkùnlé ẹ lọ wí fáwọn àgbàlagbà ẹ lọ sàárè gbogbo ẹni tí ń bá ń lọ sàárè tí ń lọ pé ẹni tí ń bẹ nù sàárè àdádálẹ̀ nìkan kọ́dà yóò gbéyàn kó nú ìsìláàmù torí pé yíò ó ti kó ní lẹ́bù àdádálẹ̀ nìkan ń ti ń di kíni ń ti ń di àṣíríkù billah àṣíríkù billah ẹ dákun torí náà nínú àwọn ọ̀nà tí bídíà pín sí
táwọn onímọ̀ máa fi rinlẹ̀ bẹ́ẹ̀ òun ni pé àwọn ọ̀ràn bídíà kan bẹ bẹ́ẹ̀ yẹn bá ṣe yóò gbé yẹn kú yányán nínú mùsùlùmí yóò tó rẹ̀ sípò àwọn kèfèrí ọlọ́nkọ́sọ èmì rẹ̀ ń bẹ àmọ́ àwọn ọ̀ràn bídíà míì wá tún bẹ kánrin náà àfàdírò ń bídíà lórí o àwọn eléyìí wọ́n gbé yẹn kú nípò ẹni tó jẹ́ mùmínì tí è ṣe pòkí yọ́ ma wá jẹ́ mùmínì pòkí ìbéèrè táwa béèrè ni pé kí ni yàtọ̀ láàrin albid'a almufassiqa walbid'atun almukaffira èyí ni ó wá já lọ bí hadith annabi sallallahu alaihi wasallam tí ma dá ọ́dà bí pé ń dárú júlẹ̀ lọ́dọ̀ ẹlòmíì wípé annabi ni kullu bid'atin dalala wa kullu dalalatin finnar gbogbo ọ̀ràn bídíà o ànù ni gbogbo ọ̀ràn ànù sí ní nínú náà ni kullu bid'atin dalala àti bídíà mufassiqah àti bídíà mukaffirah ọ̀sọ́nà ń bí bídíà níta nẹ́bí ń wínú kullu bid'atin dalala bébé ń wá sí bídíà ń fi rí ọ̀nà ọlọ́run kọ̀sọ́nà ń bẹ gbogbo ọ̀nà bídíà yányán ọ̀nà ànù ni wa kullu dalalatin finnar gbogbo ànù sí ní iná ni bó ti rí nù àmọ́ ká gbàgbọ́ yé kullu dalalatin finnar ǹjẹ́ gbogbo ẹni tí ó wọ̀ náà ni kèfèrí kálà èyí tọ́pọ̀lọpọ̀ ọmọ nù o kìí ṣe gbogbo ẹni tí ó wọ̀ náà òun ni kíni òun ni kèfèrí àmọ́ gbogbo ẹni tó bá jẹ́ kèfèrí bọ́ bá wọ̀ náà kò ní jáde mọ́ òun lẹ́ẹ̀mọ́ gbọ́tà Al-Qur'an ó pe khalidina fiha ilé òun délé rẹ̀ nù ọlọ́nkọ́sọ èmì rẹ̀ ń bẹ o torí ẹ̀ lọ́lọ́n fi wọ́ọ̀nù wa kalẹ̀ nínú Al-Qur'an al-Karim ọ̀ràn Nabi siwa sallallahu alaihi wasallam ẹ̀rá wọn wọ̀nyí o khalidina fiha gbogbo bí tẹ́ bá ti ń gbọ́ khalidina fiha àwọn kèfèrí lọ́lọ́run bá wí àmẹ́rí pọ̀ jantirẹrẹ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó wà lìjánà ní ọkọ̀ọ̀kọ́ tọ́ná wò ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó wà lìjánà ní ọkọ̀ọ̀kọ́ tọ́ ìnáwó yóò wà pẹ́ ni yóò yá ni Allahu a'lam bidhalik eléyìí láàfi gbàgbọ́ yẹ kullu dalalatin finnar gbogbo dọ̀lálà ni ó gbé ìyàwó náà gbogbo ànù àmọ́ ìran ànù sẹ́ mọ̀ wọ́n al-ma'asi kulluha gbogbo téèyàn bá fi kọ ẹ̀ àṣẹ sọ́lọ́run lẹ́nu mọ́sẹ̀ nǹkan báyìí téèyàn bá ṣe ní ti ń jẹ́ dọ̀lálà nù gbogbo téèyàn bá fi kọ ọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu àbísà nábì lẹ́nu sallallahu alaihi wasallam láàfin mọ̀ pé bídíà jẹ́ ẹ̀túntún kan nínú àwọn ẹ̀túntún dọ̀lálà ni bẹ́yàn bá ń parọ́ dọ̀lálà ni bẹ́yàn bá ń jalè dọ̀lálà ni bẹ́yàn bá ń mutí dọ̀lálà ni bẹ́yàn bá ń ṣe bídíà náà ńkọ́ dọ̀lálà ni wa kullu dalalatin finnar gbogbo tí ń bá ń jẹ́ pé èèyàn kọ àṣẹ sọ́lọ́run lẹ́nu nítorí ọmọ ṣe òṣè ọkọlifáì ó ń tọ̀hún láti wọ̀nà o àmọ́ nǹkan kan tó wá ń bẹ kọ́ mọ́kà ń bẹ ń bẹ̀ hún ǹjẹ́ gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣe lérí fún pé yọ wọ̀nà ni ọ wọ̀nà là ǹjẹ́ gbogbo ẹni ọlọ́run bá lérí pé bẹ́yàn bá ṣe nǹkan báyìí o finnari yọ wọ̀nà ìmọ̀ yọ ma gbébẹ̀ lọ gbére bọ́bá jẹ́ kèfèrí àbí yọ wọ̀bẹ̀ yọ padà jáde bọ́bá jẹ́ mùsùlùmí ẹ̀rí eléyìí ń tàà fi ń pé yọ padà jáde ni pé ànábì ní ẹni tí ń bá ń bẹ lẹ́mi tí kìíní kan bá ń bẹ lọ́kàn rẹ̀ mithqalu habbatin min khardalin min iman bí imáni bá yọtọ́ bá kú ọmọ náà gún lára àyàn dakhala aljanna yọ wà aljanna àmọ́ ń gbò ní ó tó wọ̀ ọ́ ó ṣe é ṣe bóyá lẹ́yìn ìgbà tó bá jẹ gbogbo àwọn ẹ̀yà ṣẹ́ bí rẹ̀ àti dọ̀lálà gbídíà àti dọ̀lálà rọ́ àti dọ̀lálà olè àti dọ̀lálà zina
bàbá jẹ gbogbo àwọn ẹ̀yà yìí ń tán ànábì ní ṣe ìmánì sákù lára ọ̀sẹ̀ bọ́ ọ̀rọ̀ rẹ̀ padà jásá àlìjánnà àmọ́ ẹ dákun èmi máa wí bàbá kéwú débi pé má bẹ lọ́hùn náà ṣẹ́jú kan o kọ́dà má bẹ lọ́hùn náà sẹ́kọ́ndì ẹyọ kan o torí gbogbo ẹ̀ lọ́lọ́ ní ká ànábì ojúwe fẹ́mi rẹ̀ sallallahu alaihi wasallam ànábì ní narukum iná yín tó gbóná jù ní ayé yìí juz'un min 70 juz'an min nari jahannam aw min nari al-akhirah ànábì ní tó gbóná jù láyé tẹ́yìn ọmọ pé iná ní 1/70 náà al-kiyama ni ajẹ́kókò 69 mi tí ó kún èyí tó gbóná jù láyé yìí torí náà èyàn pẹ́ nù náà kò ní pẹ́ ń bẹ́ẹ̀ má bẹ̀ lọ́n kọ́ tiẹ̀ kọ́ wọ́ rárá ni. kullu dalalatin fin nar ìtumọ̀ méjì ni o ìyẹn ni pé gbogbo ẹni ó bá ṣe dọ̀lálà kí ni jẹ́ dọ̀lálà al-ma'asi kulluha gbogbo ọ̀nà téèyàn bá fi ń kọ àṣẹ sọ́lọ́run lẹ́nu ọ̀nà ànú ni ó lè jẹ́ bídíà ó lè jẹ́sẹ̀ lásán bí irọ́ bí olè bí ọtí mímu bí zina ṣíṣe gbogbo ẹ̀ náà lọ́kọ́lifáyì òǹtọ̀hún pé kọ́lọ́wọ́ jẹ́ ń yà nù ná kọ́dà bí ọba padà wọ àlìjẹ́nà mọ̀ wá nínú àkídà ahli sunna wal jamaa òun ni pé nususul wa'id bọ́lọ̀ ń bá sàdéhùn pé a jẹ́ yẹn yá ǹjẹ́ dandan ni kọ́lọ́wọ́ jẹ́ yá ẹ mà wọn tí ma wí kọ́ jẹ́ dandan kọ́lọ́wọ́ jẹ́ yẹn yá àbúbá tí lóun jẹ́ yẹn yá àwọn Mu'tazila àwọn Khawariju nù àwọn ni wọ́n ní qaida al-adilu wọ́n ní yajibu ala Allah yajibu ala Allah sọ́lọ́n tí lóun jẹ́ yẹn yá náà kò sí ní òbí kún ọgbọ́dọ̀ jẹ́ yá ni wal iyadu billah ọlọ́nkọ́ sọ àwọn bẹ́ẹ̀ àmẹ́yìí tó jẹ́rìí ní madhabi ahli sunna wal jamaa ni pé ẹ̀rí bọ́lọ̀mbá se lérí pé wọ́n jẹ́ yẹn ya ìtumẹ̀ ní kó dìsáàfù ẹ̀ ìtumẹ̀ ní pẹ́ ní náà ṣe kí ni ó dìsáàfù kọ́ jẹ́ ya àmúlùwà lè wá wo àánú ṣe tẹ́nìkan ò sì lè kó èrè ọlọ́run pé ebo tí ni yóò jìyà èsì tí yóò jìyà mọ́ ìkọjá yẹnu ń bẹ nú ẹ̀rí ẹlọ́ka hadithu shafa'a àwọn mí ń bẹ tí ọlọ́run ọkàn lóhun gbà nẹ́bì pé sásìpẹ́ wọn ó kò núyà ẹlòmí ń bẹ iṣẹ́ rí rẹ̀ lọ́lọ́run ó wò pé tọ́ iṣẹ́ rí rẹ̀ ló sì wá pọ̀ yìí ẹ wo hadithu bitaqa tá Nabi wí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀nìkan ó dé njọ́ gbéǹde alkiyama rẹ́kọ́ọ̀dù iṣẹ́ bú ti ẹnìkan 99 ni wọ́n wá bí pé sí ọ̀gán níṣẹ́ rí kan tó sí láyé ó lóun ọ̀tẹ̀ wọn ò rò pé òun níṣẹ́ rí kan gbọ́n bá wádìí ọlọ́run ni ó níṣẹ́ rí kan bitaqa kan kí ní bẹ́ẹ̀ la ilaha rẹ̀ dúó ó dúó bí òkè la ilaha illallah ntí òfin ní jí àmọ́nànù torí náà àwọn ẹ̀rí pọ̀ o àwọn àfọ́òsì àwọn ọ̀sà ìmọ́sàlàyé fún wa èyí tí ọba yéèyàn nù kéwú kó súnmọ́ ahlul ilmi thiqat ntí ń já qida ahli sunna wal jamaa ni pé bọ́lọ̀ ń bá ṣe àdéhùn yà fún yàn kìí ṣe dandan kọ́ lọ́wọ́ jẹ́ yà o ìtumẹ̀ ni pé sórípọ̀ lẹ́tọ̀ sí gbígbà táwa náà walillahi al-mathalul a'la gbígbà téèyàn náà pé ọmọ kìí sọ́dọ̀ pé o ti ṣe o ti kún pé sọ́mọ̀ pé wọn náà ló ṣe nǹkan báyìí sọ́mọ̀ pé wọn náà ló tún ṣe báyìí ń jọ báyìí gbà ẹ dákun tọ́ ọ̀dà máa lọ ńgbé èèyàn bá lè ṣe yíhun kí lọ fẹ́ hàn náà pé kọ́ lọ́wọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ sí àwọn Khawariju ní sọ̀rọ̀ kọ̀rọ̀ báwọn àtàwọn Mu'tazila pé yajibu ala Allah pé bọ́lọ̀ ń bá ti ní wọn jẹ́yàn yá kọ́dọ̀ òun náà lè ṣe kọ́ mọ́ jẹ́yàn yá mọ́ wa iyadhan billahi azza wa jal amẹ́rin táwọn ahlu sunna látorí àwọn sahabi annabuwa Muhammad sallallahu alaihi wasallam tó fi dàárọ̀ yìí tí ó sì fi di yawmal qiyamah òun ni pé nususul wa'id àwọn ìlérí ìyà tọ́lọ̀ ń bá lérí ìyà pé yóò jíyà anẹ́ni yóò jíyà nkankan ni ìyẹn ni pé ọlẹ́tọ̀ sí ààrẹ náà làwọn àfáà bẹ́ẹ̀ náà wọ́n túnmọ̀ kullu dalalatin finnar kullu dalalatin wọ́n ni hadha min nususi alwa'id hadha min nususi alwa'id nínú àìmọye ọ̀gọ̀rọ̀ nususu mi tọ́lọ̀hún ṣe lérí pé bọ́ bá ṣe báyìí ó jíyà o àmọ́ la yajibu ala Allahi fi'lu shay kò sí nǹkan kan tó jẹ́ dandan pé bọ́lọ̀ ń bá ti ní òun ó ṣe kò gbọ́dọ̀ má ṣe ọlọ́run nínú ọlá òun nínú bóun ti ń tó òun lè pé wọn jẹ́ yẹn yà kó wọn má jẹ mọ́
kódà àwọn àlùfáà wá dìde bíi pé kódà nú èdè Lárúbáwá táyé àwọn àyà yìí fi sọ̀kalẹ̀ táwọn hadith yìí fi sọ̀kalẹ̀ wọ́n nínú tí Lárúbáwá gan máa fi yan gan náà ni pé wa in wa'adtuhu aw aw'adtuhu lamunjizu wa'di wa mukhlifu wa'idi inú orin Lárúbáwá ń pilẹ̀ gan nù pé in wa'adtuhu aw aw'adtuhu bí n bá sàdéhùn fún pé ń sòrè fún tí mo sì tún ṣèlérí fún pé ń lámàyẹ kìlọ̀ fún ẹni yọ jẹ ìyà àwọn Lárúbáwá ní táwọn náà máa fi sọlá èèyàn lásán nù o lamunjizu wa'di nígbà káwọn èèyàn ó lè máa jẹ́rìí pé ṣé wọ́n ti láwọn ó bùn yín ní nǹkan náà ẹ fọkàn balẹ̀ ṣé wọ́n ti láwọn ó sòrè fún yín náà wọ́n ó ṣe náà nù wa mukhlifu wa'idi àwọn Lárúbáwá àwọn ọlọ́lá àwọn ní tí wọ́n máa fẹ́ wọ́n máa fi ròyìn àwọn ní pé ṣé wọ́n láwọn jẹ̀yìn yà ẹ má wọ̀rí wọ́n lè má jẹ̀yìn yà mọ́ bí a ti máa ṣe nù ṣé wọ́n ti láwọn ó bínú sí wọ́n lè má bínú mọ́ ńgbà tẹ́lẹ̀ yìí bá ń bẹ fọ́mọ ànábì Ádámà walillahil mathalul a'la torí náà ní kúkúrú ọ̀rọ̀ bídíà là ń sọ àmúnídìí ká yà lọ eré àbí tọ́ra sì gbọ́n pọ̀ ń bẹ́ẹ̀ kullu dalalatin finnar àkọ́kọ́ túnmọ̀ rẹ̀ ní pé náà gbogbo tí ń jẹ́ dọ̀lálà òun lẹni tí ó ṣe é ṣe kọ́lọ́wọ́ jẹ́yìn àánú náà ẹ̀rí yìí nẹ́sù yìí ọwọ́ ajẹ́ kan náà àwọn ẹ̀rí nususul wa'id tọ́lọ́hun ṣèlérí pé a bá ṣe nǹkan báyìí ó jìyà o wala yajibu ala Allah kìí ṣe dandan ní kọ́lọ́hun ó ṣe bẹ́ẹ̀ o bọ́bá wọ ọlọ́run yọ jẹ̀ wọ́n ya òun láàmà kánú tíra àwọn àfáà ní amúrùhú ilallah bí wọ́n ti wí nù tíra àkídànù wa amúrùhú ilallah ọ̀rọ̀ rẹ̀ dọ́dọ̀ ọlọ́run àmọ́ táwa rí ni pé n tó ṣe yìí ọlẹ́tọ̀ sí kó jíyà wa amúrùhú ilallah in sha'a azabahu wa in sha'a afa'an ẹbẹ́ gbọ́n tọ́lọ́wọ́ ọba náà wí inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman bọ́lọ̀ ti rínú liman yasha àmọ́ o ká tún wí o eléyìí o pé kéèyàn ó fojú kéré ẹ̀ṣẹ̀ o ìwọ ní garanti pé ọlọ́run ó yọ̀ǹda rẹ o torí náà kéèyàn ọmọọ̀sẹ̀ lọ́hun kọ́mọ̀sẹ̀ bídíà òun ní sàlámà òun lọ́la àmọ́ ká má gbé ọ̀rọ̀ bídíà kọjá abitọ́lọ́hun gbé ka àti bá nẹ́bì ti jẹ́ sí ojúṣe fún wa sallallahu alaihi wasallam òun lọ́jẹ́ ń sàlàyé tí ọ̀pọ̀ díẹ̀ báyìí pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ kullu dalalatin finnar inú ta anabi ní finnari anabi ní waylun lil aqabi wa butunil aqdami minan nar àwọn kan bẹ́ waylun ẹgbẹ́ ni fún wọn nù náà finnari la anabi náà wí minan nari kí ní ẹsẹ̀ wọn wọ́n ń sàlù àlá omi ò dé kókósẹ̀ wọn omi ò dé ibi tó yẹ kó dé ń bí ẹsẹ̀ wọn sẹ́yìn wọn tó máa gbé gbogbo àwọn tí ń sàlù àlá tí ń kírun náà wọ́n di kèfèrí hùn torí kullu dalala fin nari ò tún máa pé gbogbo bídíà lọ́sọ̀ọ̀yàn di kèfèrí ọlọ́ọ̀lá wal ulama min qadim az-zaman ni wọ́n ti pín bẹ́ẹ̀ pé bid'atun mukaffira wa bid'atun mufassiqa tọ́ àti bídíà tí ó mú yàn jáde nínú ẹ̀sìn àtẹ̀yí tí ó sọ̀yàn dípò kí ọlọ́nkọ́sọ́mi àti wọ́n bí bídíà o torí pé èyí tí ò síyè méjì ń bẹ ní pé kullu bid'atin dalala kò sórí nínú bídíà Ànábì ní kullu bid'atin gbogbo bídíà dalala ọ̀nà ànú ni ọ̀nà ànú wá jìnà ó súnmọ́ ó kéré ó tóbi ọlọ́mọdémi rẹ̀ ọba wọn rìn hal tanqasimul bid'ah ìbéèrè wọn náà làmọ́ tí dáhùn tán ǹjẹ́ bídíà pín yes and no ẹjá dáyùn dó lórí yes hal tanqasimul bid'ah ǹjẹ́ bídíà pín no la bídíà ò pín lọ́nà táwọn kan pín lọ ara ọ̀nà táwọn kan pín bídíà lọ tí ò pín ni pé wọ́n ní bídíà hasana ń bẹ bídíà sayyi'a ń bẹ bídíà dáadáa ń bẹ bídíà tí ó sì dá ń bẹ ẹ wá fún wọn lésì ẹ ní Ànábì ní kullu bídíà tí ń dọ̀láàlà Ànábì ní gbogbo bídíà ní ọ̀dá dọ̀láàlà àánú inú hasana àti sayyi'a ipò wo ní dọ̀láàlà wa inú dáadáa àti ìjì ọ̀dá àánú ọ̀dá ní àbí ọ̀dá kọ̀dá ní Ànábì sì ní kullu bídíà tí ń dọ̀láàlà Ànábì ní gbogbo ọ̀nà gbogbo bídíà ọ̀nà àánú ni
ẹ̀kejì ní pé kò tí ẹ̀ wá sínú su Kùránì àbádìí fi kan tó pin bẹ́ẹ̀ pé bídíà eléyìí ọ̀dà bídíà eléyìí kódà èyí tá a rí nínú ẹ̀rí lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun ní pé gbogbo bídíà ni ọ̀dà eléyìí tí wọ́n bá sì fẹ́ sì gbọ́yé láti clear lẹ́ẹ̀kan ni wọ́n máa fọ̀rọ̀ Umaru sàpèjúwe pé kódà Umaru náà sọ pé ni'matul bid'a hiya gbá bídíà yìí dá bídíà yìí dá kí ni tó máa ń tí Umaru wí bid'atun fil lugha bid'atun ìyẹn ni pé nǹkan tuntun nínú èdè kìí ṣe bídíà nù ṣẹ̀ríà o gbogbo bídíà nù ṣẹ̀ríà l'Ànábì ní kullu bid'atin dalala ẹ̀rí gbogbo ọ̀nà tí yẹn bá fi ń dáadáa lẹ̀ nínú ẹ̀sìn aburú ni o kò sóore ń bẹ o torí náà gbogbo ẹni tí ń bá ń pé